ẹrúsìn Ọlọ́run ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan akápáyọ Ọlọ́run kí a dúró déédéé bá a ṣe máa ń sọ wá ní gbogbo jọ́kẹjọ́ ìpáyọ Ọlọ́run di ọwọ́ wa ọkùnrin wa obìnrin wa ọmọdé wa àgbàlagbà wa olówó tálákà olórí ọmọlẹ́yìn ẹ jẹ́ á bẹ̀rù Ọlọ́run bílẹ̀ bá ti ń má àsìkò tá ń lọ bọ́ lọ́hun súnmọ́ nìyẹn ikú wa ń súnmọ́ nìyẹn kọ̀pọ̀ sí kò lékún dínkù ni ká sì máa di ẹrù ní gbogbogbà abẹ́ Ọlọ́run ọba Allah kó jẹ́ kí ikú ká ẹsẹ̀ rí mọ́ wa lọ́wọ́ gbogbo tá ń pè nípa Ọlọ́run kọ́lọ́run kó bẹ̀rọ̀ wa lọ́rùn gbogbo tó lè kó bá wa níwájú Ọlọ́run kọ́lọ́run kó lè wá jìnà sí lẹ́yìn náà ẹ̀yin mùsùlùmí ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá ẹ̀rí ẹ jẹ́ á jìnà sí àbòsí ẹ̀rí níjọ́ kan inú àdí Kúdúsí ọlọ́ọ̀bá ó ń bá ànábì sọ̀rọ̀ níbẹ̀ sọ yìí Muslim Abu Dharr Gifari ló gbà wá ó ní yá ìbádí gbogbo ẹ̀yin ẹrú mi inni haramtu dhulma ala nafsi èmi Ọlọ́run mo ṣe àbòsí léèwọ̀ léra mi lórí waj'altuhu bainakum muharrama mo wá ṣe àbòsí láàrin kó máa jẹ́wọ̀ wala tadhalamu ẹ má ṣàbòsí o ẹ má ṣe àbòsí o anábìnà zulmati yawm al-qiyamah àbòsí ṣe anábì ní òkùnkùn ní bíríbírí ní ọjọ́ ọgbẹ́ndẹ̀ alìkíyàmà tẹ́bá wo àwọn àyà tí a ké fún wa inú suratu Ibrahim látàyà 42 ọlọ́ni wala tasabanna Allah ghafilan amma ya'malu zalimun ọlọ́ni rẹ̀ mùsùlùmí ìrọmọ ẹ̀dẹ́ èèyàn ẹ má rò pọ́lọ́wọ́ ọmọ sí àbòsí àwọn alábòsí o gbọ́lọ́lọ́ wá tó fi rí báyìí ha'a ní wọ́n ń yàwọn ẹ̀kan jẹ báyìí ẹ má rò pọ́lọ́wọ́ ọmọ o innama yu'akhiruhum ọlọ́run bá lò ń lọ wọn lára ní òun lọ àwọn alábòsí lára ní ìgẹ́gbọ́ ń gbàgbé li yawmin tashkhasu fihi al-absar bọ́n wọ́n bá gbá wọn mú láyé tó bá dọjẹ́ ọgbẹ́dẹ̀ alìkíyàmà níjọ́ tí ojú máa wò bọ̀ tí níjọ́ tí èyàn ò ní òrùnà lọ́wọ́ awò wájú awẹ́yìn kò ní rẹ́ nìkan ó ń lọ́wọ́ lára ìdíjọ́ náà ní àbòsí ò lè lọ alábòsí ò lè lọ láì jìyà rẹ̀ bí ó bá jẹ́ láyé ajẹ́ lọ́run ẹ̀rì Ọlọ́run sọ̀rọ̀ náà lọ tó pọ̀ Ọlọ́run wá ní mìtìmọ̀fẹ́ ló ń bẹ̀ Ọlọ́run ní alam takunu aksantum min qabl sẹ́yìn náà kẹ́ búra ní kẹ́ gbádẹ̀ fọ́lọ́n pẹ́ ní sàbòsí ni ma lakum min zawal kí ló dé tẹ́ wá dúró sórí Ibrahim tẹ́ búra Ọlọ́run ní wasakantum ẹ̀yin alábòsí Ọlọ́run lẹ́yìn alábòsí wasakantum masakin alladhina zalamu anfusahum ẹ sì mọ̀ yí pé orí àga tẹ́ wà yẹn àga àbòsí ni ẹ̀yin ká ẹkọ́ jókòó bẹ́ẹ̀ àwọn kan ti jókòó sí àwọn àga àbòsí síwájú yín tí wọ́n yẹ tí wọ́n gbò lórí àga àbòsí ẹ̀rì wa tabayyana lakum kayfa fa'alna bihim ẹ̀sì máa ń dá fojú wọn rí ó sì hàn sí ń dá fojú àwọn alábòsí ọlọ́rí wá tó yẹ́ sàbòsí wa darama lakum al-amthal a sì fi ọ̀pọ̀lọpọ̀ àpéjú hàn yín táa fi àtìpọ̀tá àwọn alábòsí hàn yín ṣùgbọ́n ẹ̀kẹ́kọ̀ọ́ ó di ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wá jájẹ̀nà sábòsí bábò tó bá ṣe tó ìyàwó ṣe tó wájú Ọlọ́run ń bẹ àbòsí inú ẹbí àbòsí ni àbòsí community àbòsí ni
ẹni ó ṣàbòsí nínú ẹbí wọ́n ṣe àbòsí local government àbòsí ni ẹni ó ṣe àbòsí tó cover state àbòsí ni ẹni ó ṣe àbòsí tó cover federal àbòsí ni kó tó wá kó àbòsí àgbáyé lè ní ilé ayé ti di alamu zulm ilé ayé àbòsí àwọn alábòsí ní ń rúlù ayé lè ní ló fagbó bí láyé ṣe rí iná ń pè ní az-zulm al-alami àbòsí àgbáyé ẹ̀rí world injustice tẹba wo jíṣẹ́ láyé wà pá kò wá sí àwọn èèyàn rẹ̀ má tó lè dúójú òdodo àfi ká dó dé àbòsí ẹ̀yẹ wo gbogbo àwọn event tó ń ṣẹlẹ̀ èyí tí mo wá fẹ́ sọ fún yín bẹ̀lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ aláàmọ́ àwọn tí wọ́n ń lajú ni wọ́n mọ̀ mo ṣe program kan lánàá lẹ́nìkan wá béèrè lọ́wọ́ mi pé kí ni mo fẹ́ sọ sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ní bó lò sí gbọ́ olóhun òun fọ́lò tí lọ láyé náà ni wọ́n kárí ó ní wípé ìṣẹ̀lẹ̀ Syria tó ṣẹlẹ̀ tí wọ́n lé Basharu lọ ní Syria tí gbogbo yín mọ̀ inú àwọn èèyàn dùn káàkiri àgbáyé inú àwọn àfáà dùn inú àwọn mùsùlùmí dùn torí tí ń bẹ lábẹ́ pọ̀ wọ́n ń pè nìkan ní Dr. Abdurrahman al-Qaradawi ash-Sha'ir hafizahullah wa ahmiyahullah ọ̀nà ni ọmọ tí bàbá wa àgbà yẹn bí inú àwọn ọmọ bàbá Qaradawi wọ́n ń pè ní Abdurrahman Dr. ni akọrin Lárúbáwá ni ọmọrin kọ́pọ̀ tẹ́ bàbá rẹ̀ náà akọrin bàbá náà mọ́ ń kọrin bàbá ní D1 Ìlọrin ó wá lọ sí Syria láti bá jubilate àṣeyọrí wọn ní Jami Umawi masáyí tó tóbi jù ní Syria yẹn látàyé àtijọ́ wọ́n wá ń ṣe ìdùnnú mbẹ̀ ó wá tó lọ kọrin mbẹ̀ ọkọrin Nasiru tó lọ ń ṣe fún àwọn ará Syria ó ń sì ré ẹni àwọ́ ní nígbàtí Sisi tó gba ìjọba lọ́wọ́ Mursi lọ́nà àbòsí ó ní Minister of Defense sí Mursi olórí Egypt tí wọ́n dìbò yàn ló gba ìjọba lọ́wọ́ rẹ̀ Abdurrahman ní kọrin ìtẹ́ẹ̀sì àbòsí ni o àwọn ìgbésẹ̀ tí Emirates ń gbé lórí ọ̀rọ̀ Palestine tí ń sọpọ́ọ̀tì àwọn Israel tí ń kówó fún wọn tí ń bá ṣe gbogbo nǹkan ọkọrin ìtẹ́ǹsẹ̀ ìyàbòsí ni ọ̀nà tó dánú ọ̀nà rẹ̀ àkọ́kọ́ ọjọ́ Qaradawi ọ̀nà ẹ̀kejì ọkọrin tako àbòsí Sisi tí a kò rí Emirates ó wá ń padà lọ wọ́n ti wá ta lólobó pé wọ́n ti fẹ́ gbé ẹ o turupẹ́ Emirates ti lọ lọ́bì lọ́dọ̀ àwọn alágbára ayé pé àwọn tí wọ́n ń takà wọn lórí àbòsí àwọn fẹ́ máa gbé wọn owó rọgọdọ ló fi ra ipò yẹn lọ́wọ́ wọn náà gbà fún arákùnrin ìrẹ́ akọ́tọ̀rù ló ń gbé òun ní wọ plane Egypt wọ́n sí ní plane Emirates ó wá ní kó ń gba Lebanon ó fẹ́ gba Lebanon lọ bí tí ó ń gbé ó dé Lebanon báyìí iṣẹ́ ti wá wọ́n ní kan gbé mẹ́sẹ̀ gbé nù wọ́n gbé Lebanon láti last week láríwò ti wá ń ta gbogbo ọmọ rẹ̀ tí ayé ní pariwo gbogbo àwọn lọ́yà náà lọ ọba Emirates wá ń sọ fún ìjọba Lebanon gbogbo ìlú yìí tí a ń bàjẹ́ kí Israeli bàjẹ́ tẹ́ bá lè gbé ọmọ ìfún wa gbogbo ìlábàáyín tó kọ́ gbogbo ayé wá pariwo títí
lánàá ni wọ́n gbé ọmọ ẹ̀ lọ bá ọba Emirates, wọ́n fọ́ọ̀sì ìjọba Lẹ́bánà àti ilé ìgbìmọ̀ asòfin àti gbogbo ẹ̀ wọ́n bẹ̀ lọ́wọ́ báyìí nìsí àbòsí. Bàbá Kọ̀rọ̀dọ́wì lójú ayé ẹ̀ àìmọye abú náà fi bá lò, àìmọye ọdún náà pamọ́, àìmọye ọkọ̀ náà pé kò tún wá sí láyé mọ́. Ọmọ rẹ̀ ọ̀kan náà ọmọ rẹ̀ obìn òun àtọ́kọ́ ẹ̀ wọ́n ti náà mọ́lé ní Egypt. Wọ́n àjẹ́ yá ń torí kankan ò torí bàbá wọn ni ó. Ìyà àbòsí nú o, àbòsí náà fífì á jẹ wọ́n. Yẹ́lọ́ bá ń sọ pé àwa mùsùlùmí àwọn ọmọ ẹ̀dẹ́ èèyàn gidi ká má ṣàbòsí. Ọlọ́ni inni àrùdọ́nà àlà nafsi, mo ṣe àbòsí lé ìwọ̀lẹ́ra mi lórí, ó wá gbé kalárin kọ́ máa jẹ́ ìwọ̀ ẹ má ṣàbòsí o. Ẹ̀gbọ́n má ṣàbòsábò rẹ̀, àbúrò má ṣàbòsẹ́gbọ́n, ọkọ ìyàwó, ọmọ bàbá, olórí ọmọ lẹ́yìn alọ́sàládùgbò ẹ má jẹ́ ṣàbòsẹ́ síra wa o. Kí á tọrọ àfikọ́lọ́kọ́ rẹ̀ sọ́jọ́ Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahumma la rabba min hadha dhanba illa ghafarta wala hamma illa kashafta wala quwwata illa nafasta wala aiba illa satarta. Allahumma aslihna jami'a waslih ulama'ana wa shababana ونساءنا ورجالنا وولاة أمورنا. اللهم أصلح فساد نياتنا وفساد قلوبنا وفساد أعمالنا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا واجتنابه. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها يا عزيز يا جبار العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وبارك على محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.